Bushing toilet bataro. That's why I'm taking my things now. Where do you bushing toilet? Or the damn now? I want to shower. Oh, I'm glad to meet you. I'm serious first. I want to shower. Oh, my family do. Bayo. Yes, now. I want to shower now fast. But you can see I'm still here now. Which one is still here? Answer me on the fast. Bayo. Yes, now. I'm coming inside though. And what's there now? Yeah, come and join me. Tell me. I'm coming inside the bathroom now. Can you get in this? But my master. Oh, our country, you know, strike of it, you know. I can share the strike of the party by now. Oh, see, tomorrow, I like me, but I can strike like anytime soon. Take what tell me why you come back to enjoy the stress. Come and call it off. Come and call it off anytime soon. Tinuke, you book out of your leisure. See, I won't like to. Only pay one more for your leg or something, but strike. What on you want my day once in a while? I trust. Say, man, can you plan the follow? Tomorrow. Nothing much. Nothing much. Since the at moment, travel. I'm only my bonnie now. I don't know about That's. Can you mind say? I don't know. Commission no question no put in there. You know, we can get together. I'm okay for now. And go auntie Tunuke. Custard. Okay. So if you make it. Daddy, I'm not sure what's in the Bible, guys. I don't know about break outside, Jerry. You are the major. As in, baby, look at my money. Baby, it's a good question, right? No more. I'm going to give me. I take care of you. So what do you think? I'm thinking instead of my philosophy of Bumola, why not invite him over? Invite the Wasi by now. So that I know about him. Sense there or no, that's all. You are really making sense. At least, I'll spend time with you instead of me going there. I'll walk towards that. What's it? Love you, my baby. Serious. Le Taburo to that battle die. No see more so poor. Something is there. We come back. Something is there. We got yeah, and then Mr. Bayo. Yeah. You know, sir. Bas ni ba inse abi? Thank you, Gary. Nigga, for what you doing, man? You know, sir. Ubi. Hey, my nigga. How are you? Hey, nigga, no. How are you? With a many respects, I'm going to learn from our going. I can't take one day away. Kilo rabo. Tí o jù lọ, kilo rabo iná ni. Omi rabo. This is for. I get this for you. I get this for you. No, but really,
ẹ má sọ fún mi pé me ṣe máa ń dá wà nínú ilé like all alone in this whole house. Home alone? Trust me, home alone gidi la máa ń dá. A máa ń wà nílé ọ̀dẹ̀ mi. Àní trust, má ṣe wáyé. Mọ́mí àti dáàdì wọn gbọ́dọ̀ wọnú ilé kọ́tẹ̀ dé kó má bá wọn ní kò possible. Edru, you guys are hard dog. That's what's me now. Bọ̀mọ́lá, ìwọ ló ń sọ̀rọ̀ báyìí. Ó mọ̀ pé ọmọ kì í dàgbà lọ́wọ́ òbí rẹ̀. Mẹ́kẹ́sì ni wá ló dùn bí wà náà. That's actually true. All the same, why do you life in one totally boring life? Echo, jiggle things up now. Okay, let me talk about it. A lot of things can be done that will make everything bubbling, you get? Like, gossip. Oh my God. Girl, you're so funny. Baby, I miss you now. Oh, that's you now. As in, pé ẹ̀gbọ́n mi ọ̀rẹ́ mi. Bọ́mọ́ lára ọ̀rẹ́ ẹ̀ wà around. Tí wọ́n bẹ̀rẹ̀ wá sí tó ti délé báyìí kò kéré tèmi rò. Bayo doesn't have my time. Baby, please come over. Oh, funny. Kill me. You know who you are coming to see. Whatever you want, anything to buffet, my get the phone. So my you wait mommy go see from one from us pocket money for phone go. In fact, anything to buffet and in sugar. Anything you want, bills on me, I'm going to get you anything you want to be. I just need your attention, please. Oh, the working more bored. I'm losing late. Why you are eating? Sugar. Are you sure? Promise me. Thank you, girl. I love you so much. Thank you. Please come. Bye. Babe, like seriously, I wish. I wish people knew. I can't know some of my fresh wine now. Wow. O furniture. You want to get me, but in the other statements. Let's get them out. One need to learn. To buy our get it. Come back and see. Come here, one more fridge. Oh yeah, now. Now. Who forgot to for plates la taro? Check out my do pẹ̀lú ẹ̀. Oh, ní láti sọ pé kó ṣe kí àkókò wá dì pẹ̀lú ẹ̀. Wọ́n máa wọnú ẹ̀, òun náà wọnú ara yín. Kò ní bẹ́ẹ̀ máa ń nà yín pọ̀. Bọ̀mọ́lá, so if I hear you correctly now, mo lọ pé Pamela nìyẹn o. Èsì ní losers club, mèlè lose. I don't lose. Kí ló ṣe lè? Ọ̀gá ẹ̀ ni mo jẹ́, ó yẹ kó mọ̀. Má fọnù jù, má fọnù bó jìnnà. Ó ní kí mo máa gbé pa lórí ayò yìí. Ìwọ náà mọ̀, wà bó díẹ̀ tó máa bó. Bí come on fit. Ẹnu ṣe kìíní ṣé wọ́n lájọ́ ń ta yìí. Báyìí tìrì ló dá lẹ́ẹ̀kan yìí. Wọ́n lájọ́ ń ta yìí. Má fọnù, má fọnù wà pẹ̀lú ẹ̀. Ẹ fi òsì rẹ̀ yí ká wá pè. Olùdájọ́ ìlú náà. Ẹ̀yà àwọn ọ̀sán àwọn ẹ̀rọ. Wọ́n ní ẹ̀yẹ́ ká dàbí jọ.
Ìyá yín ti jáde. Ẹ wo Manakila, Manuboda. It's like Kade. Stop. How you doing? Omala, what's all this? Igbo. No, what's all this now? Kí ni ṣé o mú lórí ni? Igbo. Igbo ṣé o fagbórí ni? Mi ò fagbórí o. O fagbórí? O ti dọ̀ọ̀lẹ̀. Oríṣi tó ṣe dọ̀ọ̀lẹ̀ ní ìṣúná àwọn kan bá. Àwọn ọmọ tó yẹ kó máa fi ṣara rìn ìdílé wọn kó máa fi fresh wọ́n mọ̀ náà. Ṣé o gbàgbára ni mo fi fresh ní èmi náà kọ́? Ó yà kí wọ́n á já ẹ̀. Ṣé tó bá kọ́ lọ dọ̀hún tó kọ́ lọ kú tó fagbó láyé? Tó wá lọ kú pẹ́ẹ́n. Wá kọ́ lọ dọ̀hún wá lọ rí pàmò angels lọ́rùn. Wọ́n gbégbó dání oníkálukú gbégbó. Shout out to Baba Fela. Everybody kọ́ gbégbó owó igbó lọ. Ó máa dùn ẹ́. Wọ́n á máa ká àwọn ọmọ bíi àwọn ṣe lo life mi tí mi ò mú gbó. Kódà mo yẹ mi máa ṣe bẹ́ẹ̀. Wait now, are you telling me pé Igbo fọ̀ kì í ṣẹ̀ṣẹ̀? Ẹ̀ṣẹ̀ ni orí bí mo ṣe rò pé ẹ̀ṣẹ̀ ni ọ̀dẹ̀ àbí orí pé mo fresh tán pé àwọn ọmọ náà check me out. Àwọn nǹkan tó ń dé kára tí wọ́n máa jọ lọ rí. Màmá gbé tún pè mọ́ kò gbé sára wò. Gbé sára wò. Náà ọ̀dẹ̀ ìfẹ́ lọ kọ́ ọkọ náà ó máa gán lọ́wọ́ fọwọ́ sójú náà ibi tí mo ti dìímú yìí ni kò ti dìímú ó get out. Lọ́la fa o má fa o lọ fa o má gún lọ gún o kó má lọ fa àwọn ẹ lọ́wọ́ díẹ̀. Lọ́la díẹ̀. Wàá ṣe ó nọ́mà ó ṣe ìrìn bẹ́ẹ̀ iná fọ́ sáwọn túbí lẹ́ẹ̀kan sí. Ọ̀gá. Kí ni Igbo. Àwọn ilé ìkànnà. Ta ló légún wa? Adùnní. Get out of here. Ta ló légún wa náà? Kí ló ṣe kí ló ti wá? Adùnní yóò kí ló ẹsẹ̀ get out of here. Ta ló ń? Adàngbàna soko. Ọ̀tá làwà o. Mọ́ lọ bẹ́ẹ̀ o. Ìyá ẹ̀ mọ́ lọ́rọ̀ o. Wúde ọ̀nbẹ́sà ọmọ ideas kàlá kan lọ́ọ́ jẹ ọ̀pùlẹ̀ mi 500 coin ọ̀pùlẹ̀ mi 500 coin ọ̀pùlẹ̀ mi 500 coin ìyá rẹ̀ ọ̀nbẹ́sà ọmọ ideas. Fún mi lọ́wọ́ rẹ̀ o. Káládé. Wúde ọkùnrin nígbà ọkùnrin ọ̀bẹ́sà ọmọ ideas alákọ̀ọ́lọ́ ọ̀gbìn ọ̀kúnlẹ̀ méje báyìí fún yẹn lẹ́ẹ̀kan nígbà ọkùnrin àlọ́kùnrin yẹ ẹ̀fẹ́ ọkùnrin. Ọ̀gá ọ̀rẹ́ mi lè gbé So like it. Mo like. So like it. Ọ̀rẹ́ mi lè gbé àwọn àgbègbè wa máa ń kọ́ ọkàn mi mú òjì. Máa bá ṣe pé tinú kẹ́ló yìí tẹ̀. Like it. Like it. No, ojú mi kò lọ kó like it. No, like this in one because I will mo te para. Wá Kíni? Mi ò lọ o. I like it. Ani lọ. Ọ̀dà ìdí pọ̀ bọ́ ìdí. Ọ̀gá fi mí lẹ̀ ṣe. Ọ̀gá. Ṣùgbọ́n ọ̀dùn náà o. Ọ̀gá yóò bá dùn. Oh my God. Adùnní. Ọ̀gá tó bá ti dẹ́sà sí ọ̀tọ̀ ojú ní ẹ fi mí lẹ̀. Ojú bẹ́ẹ̀ ni. Ẹ fi mí lẹ̀. Mo tọ́jú yẹn. Oh my God. Ojú tì mí ọ̀gá. Àní ẹ fi Wà á mí pariwo lẹ̀. ẹ̀ ṣe o mọ̀ báwọn bọ̀mọ́láwà sí tẹ́wọ̀n pariwo ẹ̀.
Lẹ́yìn lẹ́yìn gan pariwo ní ìdòtí náà wáyé. Tiẹ̀ náà dẹrùn. Àbíká ṣe kò sí ni. Jáàsì kan sí ẹkú dọ̀wọ́ náà. Jáàsì kan sí. Jáàsì kan sí káwọn tinúkẹ́ tó wọlé. Jáàsì kan sí. Jáàsì kan sí. Jáàsì kan sí. Babe, that's it. What's up? I don't understand. Please say more sauce. No. Mo gym mo rest. Báwo la ṣe mú ìṣẹ́jú bẹ́ẹ̀ ni? Aṣọ wà bẹ́ẹ̀. Wọ́n wá ṣẹlẹ̀ náà ṣe ó já sí gbogbo nǹkan tí mo ń try láti pass across ẹ̀ láti jọ yìí. I don't understand. O lè kó gbogbo kìíní ìsáyà kó expect kí n máa at least súnmọ́ mi. Jẹ́ kí n sọ reason tá a ṣẹ̀ṣẹ̀ wà bẹ́ẹ̀. Yeah, your food is like that. Oh, thank you, my baby. Are you sure you feel that? Yeah, I'm going to scale you on one bread, man. Wow. This is fried rice. Oh, yes. The best one. Thank you. I need water. The chicken one is bad. It's not bad. Let's The government will do it. I'm gonna chop it more. Ẹjẹ bẹ́ẹ̀ nítorí wọn yẹn ti wá jìnnà ẹjẹ bẹ́ẹ̀ ẹ wá guys ní Friday àwọn àtọ Yeah. It's Friday. ẹ mọ̀ pé wọ́n ní TG ahead. Tegon Friday! Jẹ́bẹ̀ tọ́mọ yẹn ti wá jìnnà. This food is cold. Yeah. The microwave in. Ìjìnlẹ̀ microwave. Jẹ́bẹ̀ jàre. Tọ́mọ yẹn kọ́ sí wá jìnnà. Ọmọ, gbà bẹ́ẹ̀. Which one is I beg. Like, this band. Originality ẹ̀ ó wà òkú lásìkò ẹ̀ lọ. Rescue SK 5,000. She did bother. What's all this? Hey, I want to kill a shady. What? Kill a shady. You know, Jassy. Oh, You know, wait, for Jassy.
lawyer. Ó yẹ kó mọ̀ pé mo pẹ́ ní don't stay. So, bí bá mi gbé níbẹ̀, o ti bá mi gbé níbẹ̀. Ẹ̀gbọ́n mi kí ló gbé sí? Dáadáa. Girlfriend òyìnbó sílẹ̀ fáwọn tó lóyìnbó tó kòkó jẹ́ ká kọ́ ẹ níṣẹ́. People are smoking weed. You're Abeg, smoking. sit down. People are smoking weed. Sit down. This is not good for the lungs. They are smoking. Àbúrò mi bẹ́ẹ̀ mi bọ́dà. No. Ọ̀pẹ mi bọ́dà. Òyìnbó sílẹ̀ fáwọn tó lóyìnbó tó kòkó jẹ́ ká kọ́ ẹ ṣe. Kẹ́ni jókòó my friend. Give me the lighter. No, I don't think I'm interested. I'm sorry, I don't think I'm interested. Hey, kẹ́ni jókòó my friend. Are you okay? Sit down there. Bọ̀wọ́lá, ayé ẹ̀ máa bàjẹ́, sorry, ayé ẹ̀ máa jẹ́ àyè. O ti gbé mi dé. Ṣé oríṣẹ́ yẹn? Yeah, look at. Look at that. Gbà lọ́wọ́ ẹ̀ náà. Dáná. Gbà lọ́wọ́ ẹ̀. Are you okay? Díẹ̀ díẹ̀ má pa fún òfin. Mo sọ fún mi ní iṣẹ́ tó bá kọ́kọ́ bèrè o tó gbé first time ma àgbé kọ́ mi. Wọ́n lè ti gbé kọ́ mi. Ó fọ́ ni. Bọ́ jáde fún nínú mi. Try lẹ́ẹ̀kan sí. Gbèrè. You still get used to it, don't worry. Gbèrè la fi ń wo mi. Gbèrè àgbé mi ni. Gbèrè. Ọjà àbúrò mi, mo ti lábúrò mi, ẹ má pa àbúrò fún mi. Ó ti yẹ, Bíṣẹ̀. Ṣé kí wọ́n á tẹ̀? Mo gbádùn ara mi lánàá yẹn gan-an. Ó gbé mi dáwọ̀ level kan tí mi ever expect pé mo lè dé. Mo ti máa ń sọ fún ẹ ti pẹ́ pé nínú dictionary tọ̀dọ̀ mi ló dọ̀rọ̀ ni mo sí bẹ́ẹ̀. Ọmọ ìyá mi tó bá lọ tẹ̀ sójú ẹ̀ pé lọ ṣe research ń fẹ́ lọ máa wà òun ní bá ń bẹ̀. Torí kí n máa pààrọ̀ fún ẹ, èmi wọ́n ṣe kí ni mo gbádùn ara rẹ̀ bóyìnbó ṣe ń gbádùn sìgá láàrin ẹ̀ ọlọ́run. Bọ́mọ́lá, ṣé kí n máa tẹ̀? Mo ń learn seriously, mo ń learn o. Àti ilẹ̀ rárá ọlọ́run sì ti ní level kan tí mo máa gbé ẹ lọ. Ibi tí mo bá gbé ẹ débẹ̀, tó bá padà jáde nínú level yẹn, ó strong, ó ti yẹ kákàràkà. Ọmọ mi ti gbé ẹ débẹ̀ sí, mo tọ́jú ẹ. Alpha, I'm done iṣẹ́. Èyí ti parí kan sáré bá mi móòlù ní agọ́ra ẹ̀. Móòlù kẹ̀, móòlù ẹ̀ ni ṣe ń gbá ẹ̀kọ́ sí bẹ́ẹ̀ mọ́, ọjà ti tọ̀nà. Ọjọ́ èwo. Ọjà ti tán ọmọ ìyá mi. Káyì máa ṣe bẹ́ẹ̀ yẹn, ṣé gbogbo àwọn máa kó ẹbẹ́ tó ń kọ́lé ni? Tó bá ti tó bẹ́ẹ̀ yẹn ọmọ ìyá mi wà tẹ̀sójú ẹ̀ ọ̀sán ni wọ́n dá fáwọn dá wa. Ó dẹ̀ lọ sùn lè. Wọ́n dá jàre. Ọ̀dà mọ̀ ọkọ̀, gbódé mọ̀ ni. Ṣé òkúta àbí pépà ni màá fi ọjà? Ọmọ ìyá mi kò ṣe é mọ́ àkáǹtì ọ̀rẹ́ ẹ̀. Gbogbo tí pọ̀ sí fi sílẹ̀ fún mi nígbà tó ń lọ fún travelling ogbó ẹ̀ mo ti àdúgbò ọjà tán náà. Ọjà tán. Wọ́n á fọ̀ tó wá kú ó ti máa ń kú sọ ọpọlọ ní ó ti yẹ àtàn àti kú sí kan wá kú sọ́kọ̀ọ́lọ́ jẹ́ kí wọ́n já ẹ̀. Ṣé ìgbà àwọn ọmọ ẹ̀ máa kú ẹ díẹ̀díẹ̀ ní gbogbo wa lọ disturb ọ̀tọ̀ kó wa lè máa fi gbogbo jáde lọ já ẹ̀ tán. Ṣé nǹkan ẹ̀ scope ló máa fi wọlé kò yẹ ìwọ kan máa pè dáàdì wọ́n ti pè dáàdì àtẹ̀sójú ẹ̀ fún wọn akọni ẹ̀ ló pàápì gbogbo food stuff ló ń kọ́ o ti tán àwọn kan máa ṣe kí ni wọn kò ṣáyín ló food allowance ni wọn ti kó food allowance wọlé àwọn ọmọ ọpẹ àgbẹ̀dá àwọn yóò tọ́ lọ sí ọ àìní lọ fi máa yọ ọdà straight tí ó pẹ́ o sì máa rówó nìyẹn o. Bọ́mọ́lá, ṣé ní chapter ṣe ń gbá ọ̀ṣọ́ lè dọ̀ sọmọ ẹ̀dá fi sílẹ̀ láàzì. problem ti máa ń ní pẹ̀lú ẹni o ti máa ń fọ́ jù o ti máa ń fọ́ ọ̀gbẹ́ni àgọ́kì yàrá wo gbọ́n sí gbọ́n. Àbáwọn lọ pé. Kò sáwọn ọmọ ẹlẹ́lẹ́ mi rí kẹ́. Kò sí ẹ̀dá mi kò pé bọ́ sí àìlèjọ ẹ̀rẹ́ lẹ́lẹ̀ lọ. Kí n pé pọ̀ sí. Ohun ọjà wọn tán pé foodstuff ti tán. Sọ́bẹ̀ lè kí n gbé dáàdì débẹ̀ gbà. Àlàyé, mi ò tí ra láàbò. Àlàyé máa gbàgbára lórí ló ń ṣe wọ́n á fáwọn ìbàlẹ̀ náà. Wọ́n á ṣe yín lọ́nà. Ó ti ṣe fanfà ní alágbára. Wọ́n ti tẹ́jú ìtòlú gbà. Àlàyé onírísìmọ̀ ẹ̀ sọ bẹ́ẹ̀ ni, onílẹ́sà agenda, no time. Pa ọmọ pẹ́ ṣọ́pù mix kì í pọ̀. Láyé kò ṣẹlẹ̀ ni. Ọmọ tí ẹ bí ẹ kú. Kí ọlọ́run fẹ́ bẹ́ sáwọn tiẹ̀ ó ti yẹ.
Mo trust you, no. Okay, bàbá, mo ti wọlé sí. Àwọn agbébọ́dí kò ní wọ́n sí ìyàwó wà lẹ́nà bọ́. Àwọn àríyá lọ́jọ́ wájú lọ́jọ́ wájú kò jẹ́ ẹ̀rọ tí rí. Ó kọ̀ mí. Àwọn àríyá kò sáyé ṣẹlẹ̀. Àwọn dáadọ́ lẹ́gbẹ̀ẹ́ òṣìṣẹ́ ilé mi, àwọn àsì, àwọn akọ́jẹ́ ẹ̀jẹ̀ next step tí mo sọ fún ẹgbà ẹ̀. Ilé ṣórí ilé ìgbìmọ̀ máa gbóòlù ilé lọ́dọ̀ gbóòlù ẹ̀ lọ́fà. Ọmọ pẹ́ ìsọdá ni ọmọ ìjà sọdá kékeré. See yourself. Oh. Thank you. That's it. Your mom, we will look like. Did you get it now? That's right. No. Give me this. Now, baby, come over here. It's a fine. Give it to me. Give it to me. Baby. Àdùnní àdé ọmọ tó bá fẹ́ kò fẹ́ ẹ̀mí bàjẹ́ mọ́jà fọ̀rọ̀ ẹgbẹ́ sọ̀rọ̀ àdùnní dákun gbogbo tí ṣẹlẹ̀ ní ilé tí ṣẹlẹ̀ káàkiri ní ilé olú kí ló fi wò sọ̀rọ̀ òpin ayé ti dé òpin ayé ti dé. Kí lè rí gangan. Kò ní sórí ìlú kò yẹ tó fẹ́ ìwé ọ̀rọ̀ nífẹ̀ẹ́ di ẹ̀gbọ́ kò sí táwọn ọmọ ọ̀gá dẹ́wọ̀ ní ilé ṣe ayọ̀ ní káàpẹ́ ní àdẹ́sìn. Ẹ yóò jayé orí ẹ̀. Wọ́n gbádùn ara wọn tán gbọ́ ọ̀tọ̀. Gba wọn wà. Ìgbà wọn wọ́n lò. Onígbà wọn wọ́n lò. Àbájọ ọ̀bọ ń gbọ́ ọ̀bọ̀ ọ̀pẹ. Ọ̀bọ ń gbọ́ ọ̀bọ̀ ọ̀pẹ ni. Mo sọ fún ọ pé tí ẹ ń dẹ́wọ̀ ní orí ọ̀dà ìwọ́sọ̀ ọ̀pọ̀ tí àbọ̀ ọ̀sọ̀ ọ̀pọ̀ tà. Ìwọ́n kẹsàn fún ìwọ́ ọ̀sọ̀ pọ́ọ̀tì wọn. Àtòrí ẹ̀dùn náà ọlọ́pàá. Èwo tèpè ti yín ná. Ẹni sùúrù ṣe bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni mo sì dá yín lóhùn. Èwo wà ń tèpè. Ẹ mọ̀ kó mi mọ̀ wẹ̀ mí ó sara wọn. Èwo ni kí wọ́n kọ́ mọ̀ wọn. Ti ọ̀dà ìwọ sọ fún mi wípé ẹ̀gbà wọn wọ́n ń lò àbájọ ìwọ náà fẹ́ẹ́ bá dé bẹ́ẹ̀ lọ. Ọ̀rọ̀ di pé wọ́n mọ fíńgà àti ẹ̀yà. Mi ò sáì sí ìwà. Bí o ti ń rọ́ọ̀bù ẹ̀ ni wọ́n mọ ròmáàsì ẹ̀ ọmọ ẹ̀tọ́ wọn. Àtòrí ẹ̀ máa ń sí. Ṣé ọmọ ń ṣe dáa? Tábùrò tó bá tẹ̀dí ilé rẹ̀ gbọ́n rẹ̀ yóò wọlé tán. Tó bá ti sọ̀kalẹ̀ ọ̀rẹ́ náà tó gbọ́ bẹ́ẹ̀. Ẹ̀rọ aṣọ lẹ wá ń pariwo mímì tẹ́lẹ̀tẹ́lẹ̀. Lọ́la sọ̀rọ̀ kẹ́mi. Ṣé ẹ lọ bá wọn sọ̀rọ̀? Ṣé ìgbà bá ń gbẹ̀ wá? Rárá o, ṣé ọmọ tó ṣẹlẹ̀? Ṣé oúnjẹ ti jiná? Ṣé ẹ dáná? Èdè jiná nẹ́tíwọ̀kì lélẹ́yìí. Ṣé ẹ gbọ́dọ̀ àwọn ọ̀gbọ́n?
Okay, baby. Ó mọ kó tó ṣẹlẹ̀. Yẹ́yọ́ kan lára ògùn yìí. Finge. Ṣé ṣọ́pọ̀ òun yìí máa ṣiṣẹ́? Ó máa ṣiṣẹ́ pa. Ó máa ṣiṣẹ́ ju nǹkan tá fẹ́ lò fún gan lọ. Ó yá tètè lò. Ló ń da àwọn tó dẹ́ ń ṣe bí ọmọ kékeré. Ṣó ṣe ń lóògùn ni? Bí ń ṣe. Ó yá. Mú mi sí. Mú díẹ̀ sí. Pẹ̀lẹ́. That's okay. Ó mọ kó tó ṣẹlẹ̀ báyìí sìn. Wà ní láti lie down so that ògùn yẹn máa ráyè ṣiṣẹ́ dáadáa. Ṣé ti gbọ́? Ṣáàsù. Jẹ́ kí n dá nígbà ìlà. Bí gbogbo wa ṣe dákẹ́ tá sọ̀rọ̀ yìí kan ní solution o. A bẹ́tà kẹjẹ́ ká wá solution o. Àbí? No. But you got me to understand pé jọ kákàlẹ̀ ló fún ẹ lóyún náà. Ta ló fún ẹ lóyún? What sort of question is that? Tí o bá ṣe wọ, bàbá ọlá ló máa jẹ́ náà. What are you talking about? No. Òun sọ nonsense. Ó ní ẹ̀gbọ́n mi lẹ́nu. No, just tell me. Bó ti gbọ́ pé lọ́mọ ìyá méjì fún àwọn olóyún. Can you people just shut up and let me think? Let me think. Ẹ jẹ́ kí n ronú now. Ẹ jẹ́ kí n ronú now. I have a solution. Solution? Yeah. Ìwọ lọ tún lóyún. Èmi náà tún lóyún. Sẹ́lómi tún lóyún ni. No. No. I mean, olóyún. You know what? I'll sort it out. But listen to me, Adoni. Tí màá fi mọ nǹkan tí màá ṣe sí. Fẹ́m. Tí mo bá gbọ́ ẹni tí lẹ́nu máa pa ìdánù. Ọ̀gá sóde tó yùn ní. Oyún mo ní. Listen to me. Tí màá fi wá solution ṣe sí. Tí mo bá gbọ́ pínkín nínú ilé yìí. Ẹni sùúrù. Èmi náà ti lóyún bíbí. Ṣé wọ́n ṣe àjọ̀dún oyún ládùúgbò mi? Mo lóyún. Èmi náà ti lóyún. Ẹ wo pọ́blẹ́mù tí wọ́n ní ọkàn ìní o.
But Mala, you know the local smart. It's very unusual. Teach you, teach you. What? True. That's true. Látàmú. Well, máa bẹ̀rù kò sí nǹkan tó ṣe. Ẹlẹ́gbọ́n àbúrò kò sí nǹkan tó ṣe jọ ṣúrí. Ọjà tí mo gbé fún yín lánàá ẹ̀. Ẹlẹ́mi ló máa last ni. Ẹni tó bá gbé lura tó bá dídọ̀ ọmọ yìí stubborn ni. Ẹni tó bá gbọ́jà ẹ̀ tó bá gbéra tán. Rẹ̀ mọ̀ pé òun gan tó bá lọ gbé púpọ̀ lánàá. Ó lè jẹ́ nǹkan tó jẹ́ kó rẹ̀ ni. Má fọ̀ ní ọ̀rọ̀ ṣe. Mala, are you sure? Because I'm kind of worried though. No. Calm down. What do you